ogunlọ́gọ̀ àwọn sọ́jà tí Buhari kó wọ Zamfara ni mo fi pàdánù ìbò. Gomina-Matawalle ló sọ bẹ́ẹ̀. Gómìnà Matawalle ìpínlẹ̀ Zamfara ti di ẹ̀bi bí ipò gómìnà ṣe bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ sọ́wọ́ àwọn alátakò lé ààrẹ Muhammadu Buhari àti ìpààrọ̀ owó náírà lórí. Matawalle tó sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìkànnì DW Hausa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹta ọdún 2023 sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣàlàyé bó ṣe pàdánù ìbò gómìnà tó wáyé lọ́jọ́ 22 oṣù kẹta ọdún yìí. Matawalle tó ń dupò gómìnà ìpínlẹ̀ Zamfara fún sáà kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tó pàdánù ipò náà sọ́wọ́ Dauda Lawal tí í ṣe ojúgbà rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP ṣàlàyé lásìkò tó ń sọ sí ọ̀rọ̀ èsì ìdìbò pé àpọ̀jù àwọn ọmọ ogun tí wọ́n kó wá lọ́jọ́ ìdìbò ló bẹ́gi dínà àti wọlé òun fún sáà kejì. Ó láwọn iléeṣẹ́ ológun kó àwọn sọ́jà bíi ilẹ̀ bí ọlọ́run wá sípínlẹ̀ Zamfara nítorí ètò ìdìbò bó tilẹ̀ jẹ́ pé wọn kò gbé ìgbésẹ̀ láti kojú ètò ààbò tó dẹnu kọlẹ̀ nípínlẹ̀ náà pẹ̀lú bí ìjọba òun ṣe rawọ́ ẹ̀bẹ̀ síjọba Buhari láti wá nǹkan ṣe sí i tó. Ó ní mo kìlọ̀ fáwọn èèyàn mi láti má ṣe yí ìbò nítorí mi. Mo fẹ́ káwọn èèyàn dìbò fún mi láti ọkàn wọn wá ni mo sì fẹ́ kí èròǹgbà àwọn aráàlú wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n irú àwọn sọ́jà tí wọ́n kó wá fún ìbò yẹn lágbára púpọ̀. Àwọn ológun tó pọ̀ tó báyìí ò tí ì wọ ìpínlẹ̀ yìí wá rí. Bí mo ṣe ti rí báyìí mo mọ̀ pé nǹkan míì wà nínú ọ̀rọ̀ ọ̀hún nítorí bẹ́ẹ̀ ni mi ò ṣe jàǹpátá. Ọ̀rọ̀ kan ti kọ́kọ́ tó mi létí tẹ́lẹ̀ lábẹ́ aṣọ pé wọ́n fẹ́ fìyà jẹ èmi gómìnà Nasiru El-Rufai ti Kaduna àti Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano ni. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ni pé à ń tako ìjọba àpapọ̀ nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí Supreme Court nítorí ọ̀rọ̀ owó náírà àti ń bá ọ̀rọ̀ ètò ààbò tí kò fara rọ yí láwọn ìpínlẹ̀ yìí ọjọ́ ti pẹ́ tá a sì ti ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ títí ṣùgbọ́n ọ̀rẹ́ ni dá wa lóhùn. Ọjọ́ ìdìbò wa kù sí dẹ̀dẹ̀ ẹ kó àwọn ọmọ ogun tó lé ní 300 wọ ìpínlẹ̀ yìí wá. Pẹ̀lú bí agbára ṣe ti bọ́ lọ́wọ́ èyí náà gómìnà yìí ní ó dùn mọ́ òun nínú nítorí àwọn iṣẹ́ ribiribi tóun gbé ṣe nípò láti bí ọdún 4 sẹ́yìn. Bẹ́ẹ̀ ló tún fi kún un pé òun ò ráàyè ilé ẹjọ́ ní lílọ nítorí àti lè jà fún èsì ìdìbò ọdún 2023 tó gbé ẹgbẹ́ alátakò wọlé ọ̀hún. Ó tún tẹ̀síwájú pé ètò ìdìbò ti parí gbogbo èèyàn ló ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní Zamfara ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ọpẹ́ nìkan ni mo lè máa dá fún Ọlọ́run pẹ̀lú àbájáde èsì ìdìbò náà. Nígbà tọ́lọ́run gbé mi dépò ọ̀pọ̀ èèyàn ní kò rò pé mo lè di gómìnà ìpínlẹ̀ náà Ọlọ́run sì ṣe é fún mi. Tó bá tún wá fẹ́ gbà padà lọ́wọ́ mi ò lè bí i lẹ́jọ́. Ọlọ́run ti kọ pé sáà kan náà ni mo máa ṣe mo dẹ̀ ti gbà bẹ́ẹ̀. Ó ní láti ọjọ́ pípẹ́ ni ọ̀rọ̀ ipò náà ti sún òun látàrí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé nípínlẹ̀ náà. Ó lóun gbìyànjú gbogbo agbára òun láti kojú ìṣòro ètò ààbò tó dẹnu kọlẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ó kọjá agbára òun àti pé Ọlọ́run nìkan ló lè fòpin sí i. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.